ìkìlọ̀ rẹ̀ látọwọ́ Primate Babatunde Elijah ti ìjọ INRI ó láwọn sójà yóò tún ṣe kinní ọ̀hún lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n Bọ́lá Tinubu gbọ́dọ̀ múra dáadáa o. Bó tilẹ̀ jẹ́ pé ohun ìdìtẹ̀gbàjọba tí wọ́n sọ pé ó fẹ́ wáyé nínú oṣù ṣùgbọ́n tí wọ́n sáré panú ẹ̀ ṣì ń lọ láàrin ìgboro síbẹ̀ Primate Babatunde Elijah olórí ṣọ́ọ̀ṣì INRI ti sọ pé kí ààrẹ Bọ́lá Tinubu má sùn àsùnnára nítorí kinní ọ̀hún sì tán lẹ́nu ni ó sì pọ̀ dáadáa nípò àwọn tí wọ́n ń gbèrú àti pé nínú oṣù kejìlá ọdún yìí ìyẹn December làwọn adìtẹ̀gbàjọba yóò tún yọwọ́ ìjà lálá kí ọmọ olódò dẹ́ má sùn. Primate Elijah Ayọ̀délé olórí ṣọ́ọ̀ṣì INRI tuntun gbé àsọtẹ́lẹ̀ tuntun dé o nínú fọ́nrán kan tó jù sórí ìkànnì ayélujára ẹ̀ ló ti fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀. Ó ní wọn ò bá àṣe jù bẹ́ẹ̀ lọ kò ní ṣeé ṣe fún wọn ṣùgbọ́n ààrẹ Bọ́lá Tinubu náà gbọ́dọ̀ kíyèsára dáadáa. Ó ní mo ti sọ tẹ́lẹ̀ pé kí Tinubu tún máa retí ìyànjú láti dìtẹ̀gbàjọba ní December láti ọwọ́ àwọn ológun ṣùgbọ́n wọ́n máa gbìyànjú ẹ̀ ní o kò ní ṣeé ṣe fún wọn kò sí sójà tó lè lé Tinubu nípò ààrẹ Nàìjíríà kò sí bí ariwo ọ̀hún ṣe fẹ́ tó síbẹ̀ ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn ẹ̀yẹ. Ọ̀pọ̀ èèyàn lè máa rò pé wọ́n ó já ìjọba yìí gbà mọ́ Tinubu lọ́wọ́ ṣùgbọ́n kò ní ṣeé ṣe fún wọn nítorí a kò kọ́ bẹ̀ rárá wípé sójà ni yóò lé nípò. Ayọ̀délé nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti kí ọ̀kan nínú ọmọ ìlú ẹ̀ kú oríire lórí iṣẹ́ pàtàkì tí ìjọba gbé fún bẹ́ẹ̀ ló sọ pé èyí kò ní ṣàìmú ìdàgbàsókè wá bá àwọn tó wà lẹ́sẹ̀ kùkú. Ayọ̀délé ti wá fi àwọn èèyàn Nàìjíríà lọ́kàn balẹ̀ wípé bí ọdún yìí ṣe ń parí lọ yìí ìdààmú pákánleke kò ní sí ṣùgbọ́n kí a máa gbàdúrà kí a sì kún fún ìfura àti ìṣọ́ra dáadáa. Ó ní èdìdì ńlá ni o Olúwa ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní sí ìgbìyànjú sójà kan báyìí tó lè dá ìjọba democracy rú láyé Tinubu. Rájírọ̀fẹ́ Ayọ̀bámi lèmi ń jẹ́ Ayọ̀ ọmọ ìyá Ayọ̀ ẹ máa yáṣẹ́ o.